ṣókí níṣẹ́jú kan. kábíyèsí oníbà ẹ̀kọ́ tó tádé ákí gbogbo àwa judges. a ti wọ̀n yí pé ní ìlú ibà yìí wọ́n ní iṣẹ́ lọ́wọ́ kò sí ọ̀lẹ níbà. nítorí ẹ̀ ni a ṣe wọ́n mú ìkan tó ṣe pàtàkì wá fún wa nínú ibà lónìí. ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀. bí ọba fẹ́ dẹ́kun ní Nàìjíríà ó láti ní ọkọ. ẹ bẹ̀rẹ̀ ní ìlú ibà nílùú Àwórì wọ́n wọ ẹni. Táyọ̀ bá dé ṣe gbogbo èrè oko tán, bá a ṣe máa gbé wọn ní ìlú àfi bá lu apẹ̀rẹ̀. Ìdí nìyẹn tí a fi kó àwọn èso oríṣiríṣi nínú àwọn apẹ̀rẹ̀ yẹn. Àwọn wọ́n lò ní sáà láti kọ́ wọn ní bó ṣe ń ṣe àdìrẹ. Láàrin lásìkò ẹjọ́ ẹjọ́. Ẹ kọ dẹ́mọ. À ń sọ àwọn abidjan channel ẹ̀fọ́tì rẹ̀ sí. Àwọn aládìrẹ má tún mọ́ àti gbọ́gbádìí rẹ̀ ni má tún mọ́ sí. Ọ̀dọ́ ẹ máa pè ẹ máa ṣe sẹ́mínà fún wọn lórí àdìrẹ yìí. Bàbá dẹ̀kọ̀ gbé wá sí bí within 2-3 minutes kò ní mínì. Ọlọ́run á kó yín lápá. Ẹ pé àwọn ọ̀dọ́ lákàdára program tẹ máa ṣe bóyá ìwíìkì ni bóyá 2 weeks ni. Ẹ pé àwọn ọmọdé tó fẹ́ mọ̀ nípa ṣe yìí wọ́n láti mọ̀ àjẹ títí dojú ọgbọ́n sí ní ẹ̀ bá. Some of our members, they visited the school. Other than principal also, we taking our challenges one day. Lára tó lè sọ ní pé àwọn church àwọn kò tó rárá. Yes, we did. And we spent $2 million. After that, sir, central bus tó wà ní Pẹ̀lẹ́ta, a ṣe rẹ́yìn sí gbogbo ẹ̀. Àwọn la ṣe fence, àwọn la ṣe gate, àwọn la floor ẹ̀, àwọn la ṣe ablution lọ́ta tiles ẹ̀. And as I'm speaking to you, sir, we have 100 bags of towels. That's where we should work here. In the next 1 week, that work will be very a new road. Thank you. Empowerment too, we gave members of the community POS machine. We even trained them and equally gave them 20,000 naira as a cash of staff. Yes. We did all this within this year. How many of them? We gave them 20. I'm giving it to them. Yes. Okay, 2 minutes more.